àǹtí Ṣeun abá pé dáàdì ṣáà ní kí n máa lọ lé o wípé ọkọ mi ò ní nà mí mọ́ ó bá gbéra lédi ẹni kí n máa lọ àjọ gba nọ́mbà ara wa àjọ sọ̀rọ̀ wá tí mo délé ọkọ mi ṣáà ń bẹ̀ mí èṣù ni kí ni ọkọ mi ṣáà dọ̀bálẹ̀ ń bẹ̀ mí ọ̀tọ̀ ọkọ mi ń bẹ̀ mí ṣe ọkọ bó ti bímọ méjì bó dẹ̀ ti mọ̀ pé ìgbéyàwó yẹn ti tán àti ṣe ìgbéyàwó yẹn ti tán I can't continue making love with dá alàgbà láíláí on a norms tí ìbá ṣe pé wọ́n jẹ́ alàgbà kì í ṣe irú wọn no I can't continue ìyá mi sì ti wọ́n mi wípé kí n má fẹ́fẹ́ mi ó ní kí n má fẹ́ ọkọ mi wọ́n ní wípé irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn bí ṣìnà wọn máa ń pọ̀ àǹtí Ṣeun wípé ọkùnrin tó bá ti láìkì bọ́n ṣe ń wo sùúrà bọ̀bọ̀ yìí ó máa láìkì obìnrin bẹ́ẹ̀ sì ni mo mọ̀ pé láìkì obìnrin àmọ́ ìfẹ́ ò jẹ́ kí n ríran àwọn ní ìṣojú mi ti wá láàánú ìgbéyàwó tí bá kọ́ọ̀tì tí mò ń bá wọn lájọṣepọ̀ kí ni nǹkan tó máa hẹ́ǹdì ìgbéyàwó yìí nǹkan tó hẹ́ǹdì ìyàwó bọ̀bọ̀ tó ń ta kerosene yẹn náà ló máa padà hẹ́ǹdì mi náà nítorí wípé kò sí àní I can't continue ó ní bóun ṣe wò pé òun ò lè continue ìjọ kejì ní kò wọ́n á rí wọn òun lọ rí wọn ìgbà tó ń lọ rí wọn bí ẹjọ́ kejì àjọ kẹta òun ṣáà lọ rí wọn lẹ́yìn ìgbà yẹn ṣáà òun lè rántí òun ṣáà lọ rí wọn ìgbà tó ń lọ rí wọn ọba ní gbogbo tó wà ń bẹ ni mo sọ fún ẹ just 21 èèyàn tó rí wa ní tí bẹ́ẹ̀ ni pé tó rí wa ṣé àwọn máa tí ó wà wọn káwọn máa bẹ lájọṣepọ̀ ni mo ní kò ìfẹ́ wa mi lájọṣepọ̀ ẹ bá lágbójá lájọṣepọ̀ ẹ bá lágbójá lájọṣepọ̀ ẹ bá tàkísẹ́ lájọṣepọ̀ mo ní ṣé àjọṣepọ̀ ni nǹkan tẹ́ ń bá wọn obìnrin nínú chọ́ọ̀chì tẹ̀yìn ní wá ní lọ́mọ yìí ẹni rẹ ti gbójú ẹni rẹ ti mójú o kéré sí nǹkan tó ń sọ yìí o ní òun ò kéré sí nǹkan tó ń sọ òun ti mọ̀ pé ìgbéyàwó òun ti tán pẹ̀lú Fẹ́mi wọ́n bá ní ara ìgbéyàwó ìṣe máa tán nǹkan tó ní ká ṣe ní sórí kìíní yẹn nǹkan tó béèrè fún ni mò ń ṣe bọ́n tún ṣe káwọn ó ní bó ṣe fọ́kàn báyìí nǹkan tó béèrè fún ni mò ń ṣe fọ́kàn rẹ̀ balẹ̀ ó ní bó ṣe ní ẹjọ́ ìṣú ọ̀pẹ́jọ́ tí 21 days mi kò tún ní sí yẹn mọ́ ó ní wà kò ní sí yẹn mọ́ lọ́hùn sí máa parọ́ fún ẹ ni mo fẹ́ rí búra fún ẹ. ṣé ẹ ti ẹ̀rọ àwọn tó ṣé àwọn ìjọ ẹlẹ́rìí I am not fighting you and you people should not come for me ẹ sì má lọ fi àwọn nǹkan tá à ń sẹ ẹ má fẹsẹ̀ ṣépè fẹ́ mi o mo rí àwọn tó jẹ́ ẹlẹ́rìí gidi o but I am saying this 80% of àwọn ẹlẹ́rìí irú nǹkan wọ̀nyí ni wọ́n ń ṣe mo ní sítórì àwọn ẹlẹ́rìí bíi 10 lọ́wọ́ mi tí mo dákẹ́ tí mi sọ ń pa wọn nígbà tí mo gbégbèsè pé mo fẹ́ sọ sítórì yẹn because èmi fẹ́ là ń bẹ̀ ẹ́ mo fi ẹ̀rí búra irọ́ pátákùrú ló wà ń bẹ̀ àbáwọn ọ̀fà àti máa ń sáré fi Kùránì ìbúra ẹ jẹ́ sá fún wọn ká má sọ̀rọ̀ jù ká dákẹ́ ń bẹ̀ ẹ káàbọ̀ sórí ètò Ògbóni àti Olúwaṣe ọmọ àpọ̀jù ló kọ̀ mí ń jẹ́ ẹ wá nǹkan fìdílé kẹ́ni òfin ti bí ìyàwó rẹ̀ tó pọ̀rọ̀ bá lọ ọmọlé tí máa ń jẹ ẹ wò ó bẹ́ẹ̀ bá ní parọ́ tẹ́ẹ̀sì ní sèké èní Wednesday èní location wa ẹ ṣáà mọ̀ pé wọ́n sórí YouTube wa tọrọ owó lọ́wọ́ yín àti TikTok wa tọrọ owó lọ́wọ́ yín àwọn tó lóun sì ràn sí mi wọ́n fi mí lọ́kàn balẹ̀ mo bá bọ̀dá kò sọ̀rọ̀ èmi mi kàn ní kí n ṣí fídíò mi sí kíní yẹn sí èèyàn méjì kan àwọn méjì yòókù wọn sí lọ́wọ́ náà àwọn bọ̀dá yẹn bá mi sọ̀rọ̀ wọ́n sì fún mi ní 50,000 naira ẹ ṣé mo dúpẹ́ ẹ̀ ní owó tì ṣe rí ilẹ̀ ìfẹ́ tí a fẹ́ ṣe lénìí tí ẹ bá wò mo máa sọkún pa yín torí àgún ojú mi mo fi produce ẹ àgún ojú mi mo fi produce ẹ bí mo ti ṣe máa produce ẹ nìyẹn ẹ ràn mí lọ́wọ́ ẹ dìde sí mi kì í ṣe yín is my lucky èmi mo tẹ́tẹ́lẹ̀ mo fẹ́ accept ẹ I have many people that is okay here kàkà kí wọ́n sọ pé okay fine ọmọ ìtiraka àti gòkè wọ́n tẹ́lẹ̀ lókè yẹn wọ́n rólù ìrànlọ́wọ́ ni tó gbé wọn dìde I swear àwọn ọ̀rẹ́ mi gbọ́tajú tó wọ́n tán rí followers tó máa ń rí àwọn èèyàn tó wà lórí YouTube mi wọ́n gbá ṣé wọ́n kékeré kan ní wọ́n sọ pé nobody give me money I didn't collect money from anybody they didn't support me iṣẹ́ mi tí mo ń ṣe náà ni wọ́n á ní irọ́ ni wọ́n á ní ọlọ́run it's not ẹ̀kí oṣù fọ́ọ̀tì yín kì í ṣe bẹ́ẹ̀ ní àti ṣe fún mi so ẹbí yín kọ́
èmi náà sì tún dúró pé mi náà ò ní wọ́wọ́ anybody kí n tó ṣe nǹkan lágbára lọ́wọ́ Elédùmarè. Ìbùkún àgbọ̀n ìgbẹ́ Ọlọ́run máa dà sí ilé mi àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ rí mi tẹ́ ẹ̀ ń ṣe ìrànlọ́wọ́ fún mi. Ẹ̀yin tẹ́ ẹ̀ ní Ọlọ́run ó ṣe fún yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀mí àìní Ọlọ́run lè kó lọ́dọ̀ yín. Èmi àti yín àjọrí ṣe, àjọrí jẹ, àjọrí mu, àjọrí náà, àjọrí lò. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀ fún yín. Tẹ́ ẹ̀ bá dẹ́ mọ̀, mò ń ṣiṣẹ́, I am working. Because somebody call me thief. Ẹnìkan sọ pé o lè inú kìíní mi ìgbà yìí àti máa lọ sí comment section orí YouTube máa ṣe ó pè mí ló lè máa ní ènìyàn ò mọ̀ mí. Fún àǹfààní ẹ̀yin tẹ́ mọ̀ mí, I'm the CEO of Oluwaseun Apps Limited, a registered company. I am working. Bùkátà ló pọ̀ jù. Èmi ni ìyá àti bàbá àwọn ọmọ mi. Yes, ẹ̀yin náà single mother ni Ọlọ́run ó jọ máa bùkún gbogbo wa papọ̀. Ìjà máa bọ́rọ̀ lọ. So I am a single mother. Ìyá àti bàbá àwọn ọmọ mi ni mo jẹ́. If you don't know, let me explain it to you. Èmi ni mò ń wo, èmi ni wọ́n lọ school, wọ́n jẹ èmi ni. Ọlọ́run wọn sì bùkún gbọ́ ẹ tẹ́lẹ̀ wá nínú ipò bẹ́ẹ̀ lé ní Ọlọ́run bá ń bùkún fún yín. Inú yín á dùn, ọkàn yín á balẹ̀. Ibùjókòó tẹ́ ẹ máa jókòó sí tọ́kàn yín á balẹ̀. Elédùmarè máa pèsè ẹ̀ fún gbogbo wa. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀. Ó ní òun bá tún bó òun dájọ́ sọ̀pọ̀ ìjọ náà, òun bá lọlé. Ó ní tó bá ti dé báyìí, ọkọ mi ṣàṣì dáadáa sóhun, òun gbà. Tẹ́tẹ̀lẹ̀ tí wọ́n bọ̀ lájọ ṣepọ̀, wọn kì í dá sí òun lára, wọ́n lè dá sílẹ̀ lẹ̀, wọ́n lè gbà sínú aṣọ, wọ́n lè ṣe kínní. Ó ní wá jíjọ́ kan, ó máa yẹn, ó wà kejì yẹn wá pè òun wípé alàgbà máa sọ fún òun pé kóun bọ̀ òun owó, páwọn ní ìdí owó, páwọn fẹ́ kan ibi ẹ̀yìn kẹrẹ táwọn fẹ́ káwọn ọmọ wẹ́wẹ́ sí, àwọn fẹ́ kan bẹ̀, pé fẹ́ kan káwọn ọmọ wẹ́wẹ́ máa wà ní chọ́ọ̀chì. Mo ní tí wọ́n fẹ́ kàn sẹ́yìn lè máa bá wọn kan. Ó ní nǹkan tó sọ fún òun yẹn. Mo ní ṣé mo bóyá ká wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀ tá à ń gbà mọ́ra. Mo ní ẹ má sọ bẹ́ẹ̀ o, ẹ má jẹ́ àwọn nǹkan kan ṣe sí o, ewu ní sàfilẹ̀ bẹ́ẹ̀, efilẹ̀ bẹ́ẹ̀, ewu efilẹ̀ bẹ́ẹ̀, tó kó mi báyìí mú, tó kó mi báyìí ká bó ṣe wà yẹn, ó máa pa òun ni. Mo ní ẹja wá nǹkan gbà lọ́wọ́ ọkọ wọn kọ́ wá, tá a bá ti ń lọ ká kọ́ ọmọ wọn lẹ̀ fún wọn kó máa tọ́jú ẹ̀. Kó tó ká lójú wọn láti máa kúrò nílé. Ó bá ní òkè tó bá dé church, a máa sọ. Mo ní òkè. Nígbà tá a dé church, ìṣòro ni láti pè mí. Mo lọ. Mo bá mi lájọṣepọ̀ ní o padà. Ó máa yẹn náà ó lọ. Ó bá ní ó ní àwọn méjì kan tó ń fẹ́ kan join wọn. Mo ní báwo lè ṣe nǹkan máa wọn sọ ó ní kí n má wọlé. Àwọn méjì bí oṣù tó bá wọn nìyẹn. Ó bá ní ọ̀rọ̀ tó ń fẹ́ ó ṣáà bú wọn yẹn sí wọnú wọn tó ṣe bá wọn sọ̀rọ̀. Àwọn yẹn ṣáà wọ̀ bàbá di mẹ́rin. Àwọn yòókù yẹn ò lè jọ àwọn mẹ́rin yẹn. Ìkànnì wọn single mother ní kò lọ́kọ. But dájú ti fẹ́ du ayé ẹ̀ pa. So aṣáájú sọ̀rọ̀ wọn ni àwọn náà fẹ́ ṣe kí ní kótó kọ̀ọ̀kan ní tó bá lọ fẹ́ jọ́sùn police station tó bá gbé bàbá yẹn wọn náà máa tún gbé wọn jù lẹ́ẹ̀ni. Nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀mọ́ kan tó ṣẹlẹ̀ ẹ má jẹ́ kí gbogbo wa gbà fún wọn mọ́. Ilé iṣẹ́ single mother sọ pé òun kò ti fẹ́ wá church yìí mọ́. Ó ní bò tóun bá lọ tóun bá ṣe kí boyfriend òun táwọn jọ ń fẹ́ra wọn bàtí bàbá ṣe nǹkan fún òun ló bẹ̀rẹ̀ sí fún òun ní nǹkan mú ìbá tí òun tán bá yín lò pọ̀ nǹkan tẹ́kọ̀ owó lọ́wọ́ fẹ́ gbà lọ́wọ́ wa kó sọ pé owó làwọn fẹ́ gbà lọ́wọ́ wa ká sọ fún wọn pé owó la fẹ́ gbà lọ́wọ́ wa bá ní ẹ tí wàá lọ sọ́dọ̀ wọn ká lọ bá wọn sọ̀rọ̀ bá ní pé tó bá ti jọ sáwọ́dì ká pàdé níbẹ̀ ọtí sáwọ́dì àbá pàdé bá mẹ́rin àbá lọ bá wọn dájú tẹ́kọ̀ owó lẹ fẹ́ gbà ẹ sọ fún wọn àfẹ́ fi máa bá wa lájọṣepọ̀ mọ́ ẹ sọ ìdá fẹ́ gbà iṣẹ́ tẹ̀lé ṣe fún wọn àfẹ́ kẹ́ bàjẹ́ wá ní ẹ ti ṣe mítìnì mi ó dáa náà o ẹ lọ mú 500,000 ibo ni ká ti rí ẹ lè rí àmọ́ ẹ fẹ́ kí n bá yín lájọṣepọ̀ mọ́ ẹ lè rí àmọ́ ẹ fẹ́ kí n bá yín ní àjọṣepọ̀ mọ́ àbí dájú kò sówó lọ́wọ́ wa ìwọ wá ní ká ti wá rí ìtẹ̀sọ yìí ìgbà tí mo pẹ́ ẹ lè rí yẹn kò yẹ kẹ́ wá disturb mi ẹ kò nínú ọ́fíìsì mi ìwà tó ń gbé wọn papọ̀ ẹjọ́ ń gbìtẹ̀ ẹ̀ ń gbìtẹ̀ lé mi lórí ẹ̀ ń dìtẹ̀ lé mi lórí èyí tí mo gbẹ́dé yín ẹ fẹ́ fi yín ẹ̀ gé mi jẹ ìtò jẹ́ olórí wa yẹn tó bá ṣe lọ bá wọn tó ti má bù wọn nǹkan táwọn ò ní wípé àwọn ọkọ wa ti ń funra ẹ̀yin lè má sọ fún àwọn ọkọ yín ti ń funra ok ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ máa pípì àwọn kankan fún yín ẹ máa mí ìsẹ̀ pẹ̀lú nǹkan báyìí máa pípì ẹ bá di Monday ẹ bá di jọ Sunday máa fún yín ẹ fún àwọn ọkọ yín jẹ wọn ò lè funra nǹkan kan ṣé mi níyàwó ń lé ni ẹbẹ́ yìí lọ́kọ́ ń lé ṣé kọ̀ọ̀kan tí màá ti ríra yẹn ló ti wá di wàhálà ọba jọ Sunday lóòótọ́ ọba fún wa lóòótọ́ àbá fáwọn ọkọ wa jẹ àti ṣe mo fọkọ mi jẹ mo sì fọkọ mi yẹ pé mo ní ìdòwò
ó lè lò ìdàgbò ní kí ló fi ṣe mo ní mo fẹ́ lò ọkọ mi dáwọ́ owó yẹn ọkọ mi fún mi lówó yẹn mo jọ wọn yẹn náà ẹ wo owó lọ́wọ́ ọkọ yín o bọ̀ tó di bímọ mẹ́ta yẹn mo sọ fún un ó ní pé ilé tó kọ òun kọ́ fóun owó kan òun ló fi kọ́ o pé ilé táwọn kọ́ òun ló fi kọ́ o kí nìkan pé kódà ọkọ òun ti mú un lọ sí rẹ́gísítírì mo ní ti ẹ̀dá kéde kan ó ṣàṣọ ọgbẹ èmi tèmi ṣe wọn kan ṣẹ̀ṣẹ̀ rí àti ìfi ọkọ táwọn fún lóògùn jẹ àti ìfẹ́ pé pásítọ̀ babaláwo ó ti yọ lẹ́mìí mi ìfẹ́ ṣe kankan wọn bẹ̀ àti ṣe bí mo ṣe kúrò ń bẹ nìyẹn mo kúrò lọkọ mi mú anything lẹ́yìn aṣọ mi tí mo kúrò ń dé nìyẹn pé bẹ̀rẹ̀ sí wá mi kiri nìyẹn alàgbà náà bá ń pè mí bó bá lọ ọkọ mi bá ń wá mi kiri àwọn onígbó ń wá mi kiri mo pa fóònù mi mọ́mì mi gan anybody mo wá mi kiri ṣẹlẹ̀ bí tí mo lọ sí ọ̀sá ìdìbò míì ni àti ṣe bí tí mo wá lọ ẹni mo ṣe pàdé èèyàn kan bẹ́ẹ̀ nìyẹn ẹni yẹn mo wá sọ fún ọ́n níbẹ̀ kí ló wá ṣọ́ọ̀ṣì àwọn mi wá ṣọ́ọ̀ṣì aláṣọ funfun mi ò wá ẹyọ ń dá mi bá ní kí ló dé n bá explain fún pé bí mo ṣe wà yìí nọ́mbà tí mò ń lò nísìnyí ọkọ mi ò mọ̀ mọ́mì mi ò mọ̀ anybody family ò mọ̀ àdàgbà yẹn go mọ̀ wọ́n bá ní kí n bá explain fún wọn wọ́n bá ní pé kí wọ́n sọ fún pásítọ̀ àwọn pé pásítọ̀ àwọn ò rí bẹ́ẹ̀ kérúbù náà ni wọ́n o wọ́n bá ní kò rí bẹ́ẹ̀ pé no pé church àgbà tí mo débẹ̀ àwọn yẹn wá jẹ́ mi ìfẹ́ polówó church àwọn jẹ́ church tó pé gbogbo nǹkan tó ń sọ̀rọ̀ nígbà ló kàwé in fact àwọn church yẹn wọ́n kọ́ mọ̀ nǹkan ẹ jẹ́ n sọ fún yín àwọn tó bàjẹ́ náà wà ní church yẹn náà o àwọn yẹn wá jẹ́ ayọ̀ ni àwọn tó bàjẹ́ náà wà ní church àwọn tó gùdù wà ń bẹ̀ but church lẹ́mi lọ yìí kò sí rọ́bìṣì ń bá sọ fún máa yẹn what mo ní nǹkan tó ṣẹlẹ̀ mo fi ṣàkóso lọ́dọ̀ ọkọ mi kí ló tẹ̀ náà wọ́ọ̀gùn fẹ́ kiri alàgbà báyìí mi bọ̀ ó tètè tí wá sú mi ìbálòpọ̀ yẹn ti sú mi máa yẹn láti pọ̀ kékeré nìṣó àwọn náà mi lọ sọ́dọ̀ ọba dáadé church yẹn ni wọ́n introduce ara wọn dáadé náà wá jẹ́ ọ̀tọ̀ yẹ pé wọ́n jẹ́ ẹnìkan tó yẹ pé èèyàn ńlá kan yes àwọn mi ní sọ èèyàn ńlá kan ní bí abig ni wọ́n sọ pé yes wọ́n ní wọ́n introduce ara wọn wọ́n ní dáadé ọmọ ẹ̀yẹ explain báyìí wọ́n bá ní àwọn ẹ̀pẹ̀ torí ò fi sá wọ́n wá sọ fún pé kó wá sínú chọ́ọ̀chì padà ó wá sọ pé òun ò lè wá chọ́ọ̀chì ṣé ẹ̀ ń lé àwọn àgùntàn ni àbẹ́ ẹ̀ ń fa àwọn àgùntàn wọlé ẹ já sí òótọ́ ọ̀rọ̀ fúnra wa ní tẹ́ ẹ ṣe fún nísìn ó wà lọ́pọlọ ẹ̀ àbí só lè rí irú chọ́ọ̀chì kó ní kéèyàn kan wá ń jọ mi ó dẹ̀ ní kí iṣẹ́ òun nìkan àwọn abẹ́tà àwọn yòókù wà ó bó ṣe ní lédi yìí ẹ yọ kó nínú ìgbèkùn yẹn ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ tú àárín òun àtọkọ ẹ̀ ká kéèsì yìí àwọn ti lọ report ẹ̀ ní police station àmọ́ àwọn sọ pé kọ́ máa gbé yín wọ́n bá ní kọ́ gbá wọn kọ́ ṣe kíní kan wọ́n ní àwọn dátòkè wọn àti church yìí pa bàbá yẹn ní kó kíní kan òun ẹnu bí yẹn kékeré wá bá ní ẹnu bí ọmọ ẹṣẹ mi ẹ ṣe gbẹ́sẹ̀ ìránṣẹ́ yìí ọ̀dẹ ká sọ àmì kébìlì mi ẹ ṣe gbẹ́sẹ̀ ìránṣẹ́ yìí èmi ò ṣẹ̀ṣẹ̀ gbẹ́sẹ̀ ìránṣẹ́ yìí òun ló wá nǹkan tó béèrè fún mo jẹ fún nǹkan tó dẹ̀ béèrè fún ni èmi kọ́ ni mo béèrè mo fi ẹ̀rí búra mo fi nígbà dáadé ẹjẹ́ gbẹ́ni sọ̀pọ̀ lọ́dẹ̀ tẹ́ fi ń búra kátó fọ bàbá yẹn ti pè àwọn police station bẹ́ẹ̀ wọ́n ti wá gbé dáadé wọ́n gbé wọn ìjọba amúnimóògùn wọ́n gbé wọn onítàbálẹ̀ rí ẹ̀wọ̀n bíi mẹ́ta tó lè testify àwọn méjì ìsàlẹ̀kùn èmi tó lè testify pé nǹkan tí mo sọ yẹn bó ṣe rí ní ìgbọ́ bàtà dé police station ó dé náà nípa àwọn sọ bẹ́ẹ̀ ó dẹ̀ bá àwọn òbá mi lájọṣepọ̀ ó nípa àwọn oníyàn kan pẹ̀lú mi àwọn tó à ń bẹ àwọn ọlọ́pàá yẹn bó ṣe ń gbé kán lọ mo ti ń gbé kán lọ tú ibi tó ń ṣe ogbé ẹ̀sìn nígbà tó máa tú gbogbo ohun chọ́ọ̀chì dádì tí wọ́n kó gbogbo àwọn kan jáde olúgbòhùn oríṣiríṣiríṣiríṣiríṣi ọ̀rọ̀ yẹn máa rí nìgan tó ní pé àwọn ọlọ́pàá wọ́n snap wọ́n ṣe ogbé ẹ̀ ó ní àwọn àti ṣeun ẹ̀bí tí mo ti ń bọ́rọ̀ bọ̀ nìyẹn wọ́n ní mo sì ní wọ́n ní báwọn lédi yẹn náà bí mo ṣe pè mí náà òun lọ sí police station torí ọkọ òun kìnìkan ọkọ mi náà ti mọ̀ wọn ti kò tí get involved pé àwọn ẹ̀gbọ́n tí mọ̀ pé dáàdì ṣe bó ṣe mú bílédè ṣe wá nìyẹn ó wá ní kánjọ òdodo ọlọ́run ó wá testify woman single mother yẹn náà òun náà wá ó testify àṣàṣọ àṣekùn iṣẹ́ wa nìkan àṣé àwọn ọkọ tó mọ̀ pé dáàdì ń báyàwó àwọn sùn náà wà bẹ̀ tí ò lè bọ́dá kan sọ̀rọ̀ bó ṣe wá nìyẹn wọ́n sọ pé assistance wọn náà ó bàjẹ́ sùn bó ṣe lọ́mú nìyẹn bẹ̀rẹ̀ tó sọ pé rárá o dáàdì lòdì pé kóun wá yọjú kóun wá ká wọn pé ìgbà tó bá ti ká wọn yẹn pé so that àwọn tó fẹ́ ṣe parí àwọn tó ṣe bẹ̀rẹ̀ mí ẹjọ́ ń ṣe ní àbí wọ́n ṣe gbá àwọn méjì nìyẹn píún ó di pàǹtí ọ̀rọ̀ tá à ń sọ yìí ọkọ mi ti gbọ́ sọ̀rọ̀ yẹn gbà yẹn kí ló ṣẹlẹ̀ dáàdì yẹn ti wá explain fọkọ mi dáàdì yẹn ò sọ pé mo ṣògùn fẹ́ o ṣe nìkan ọkọ explain fọkọ mi pé dáàdì ló máa ń fàtà fi máa ń bára wa jà
wípé wọ́n sọ fún mi pé wọ́n fẹ́ máa bá mi lájọṣepọ̀ kìnìkan pé wọ́n ní kí ló tó wá sọ fún mi gbá kan àwọn kòkòkò bàbá sásùn kí ló tó wá sọ fún mi gbogbo àwọn tìgìdì tán so papọ̀ tó ń àrẹ báyìí tèmi náà lè wà ń bẹ̀ ká má sùn ná wọ́n ṣe gbé nìyẹn wọ́n lọ rí gbogbo ẹ̀ wọ́n lọ rí mọ́lẹ̀ ni everything wọ́n lọ rí mọ́lẹ̀ olúgbó ohun ẹ̀yẹn wọ́n sọ ní odò kírun wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n dá gbogbo ẹ̀ wọ́n ṣe kíní kan wọ́n ti church máa yẹn pa wọ́n ti church wọn pa wọ́n wà ń pàǹtì gbàtọ̀ wọn pàǹtì ó pẹ́ o wọ́n gbé wọn lọ sí court wọ́n ṣe gbẹ àwọn lọ wọn àtàkà wọn jọ lọ nígbà tó ń dé padà wọ́n wò pé níjọ́ tí gbogbo tán ṣe bá ti já báyìí ìgbéyàwó ìtàn wọ́n á sọ fún ọkọ òun pé àwọn ní máa gbára wọn fẹ́ra àwọn lọ torí alàgbà báwọn lájọṣepọ̀ wọ́n sọ pé kò sí wàhálà ń bẹ́ẹ̀ ṣe bí ìrìn lọ fọlọ́pàá mú wọn tó wá pé nǹkan tó dùn mọ́ nínú òní fọlọ́pàá mú wọn àti ṣeun láti ìgbà tí mo ti sọ ìgbà tó kọ́ níjọ wà papọ̀ dáàdì yẹn wọ́n lọ wò wá o alàgbà yẹn lọ wò wá wọ́n dọ̀ sí wọ́n gbé wọn lọ pàǹtí ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ tó gírèènì gidi gan ni kò wọ́n tó bá àwọn nǹkan kan nínú ilé wọn wọ́n bá àwọn nǹkan kan nínú ilé wọn tó sọ pé bí orí òkú ti gbẹ bí egungun òkú kí ló dé bó ṣe bá ṣe wọn ṣe tún nìyẹn chọ́ọ̀chì yẹn ní ìsinyìí ó ti wó ló ṣe wó everybody kò sẹ́ni bọ̀dì bẹ́ẹ̀ alàgbà yẹn fojú ba ilé ẹjọ́ tọ́nà lọ wò wá ní Ìkòyí prison bẹ́ẹ̀ sọ pé ti gbé wọn kó ń bẹ̀ wọ́n sọ pé fún wọn ní 5 years àbí 10 years àbí àkàn years mi tẹ̀lé sọ because èmi àwọn ògbà tó yà wò padà lọ́mọ́ ìjọba náà bá ṣẹjọ́ torí àwọn nǹkan tó ń bá nílé wọn tí ò ṣe máa fẹ́ ni sọ wọ́n mú assistance wọn náà wọ́n ní wọ́n jọ ń ṣe ni àwọn èrò wa pọ̀ tó náà ń testify gbé dáàdì ń báyàwó àwọn sùn dáàdì ń báyàwó àwọn sùn gbogbo àwọn tó sọ pé ẹ fọlọ́pàá àwọn amúdádì àṣàwọn náà ní nǹkan tó ń bò lára ṣé àwọn tó máa ń gbìjà àwọn olùṣọ́ wọn nígbà tí ìjọba ṣe kàyẹn náà olùkọ́ yẹn wọ́n ṣe kàyẹn fún wọn bó nítorí wípé wọ́n wò wípé táwọn bá support yín ẹ lè máa win bọ̀wọ̀ tó ní pàwọ́ àti fẹ́ máa win àwọn náà darapọ̀ mọ́ wa àwọn náà wá sọ nǹkan tí wọ́n rí evidence message chatting ṣé irun òbò ní tí tọ́lẹ́gbà ti gbà lọ́wọ́ gbogbo àwọn obìnrin inú chọ́ọ̀chì ni àbí ewu gan ni àbí omi ìbálòpọ̀ ni àbí oríṣiríṣi ni àbí tó ń dájú alàgbà mú lọ sí orí bẹ́ríà lọ bá lájọṣepọ̀ ni ewu ni everybody come outside and they speak wọ́n jẹ́ ìgbèrú sọ́yìn wọ́n gbé alàgbà yẹn wọ́n jẹ́ ìgbèrú wọn lọ eré rẹ̀ wọn onídèé ní òun ò tẹ̀ gbúrò wọn òun ò gbúrò wọn òun ò mọ anything tó jẹ mọ́ church yẹn òun cut ties wọn bọ́kọ̀ òun yẹn òun gba kámú àbí kí ló ń fẹ́ ṣe òun àgbà kámú bẹ́ẹ̀ tó bá yàlè ìgbà tí ó ti nà òun táwọn tó dẹ̀ ti ń ṣe dáadáa sóhun òun ò fẹ́ mọ̀ bẹ́ẹ̀ òògùn yẹn ṣiṣẹ́ àbóògùn yẹn ti ká àbíkílé kan so that means pé wọ́n ti ṣiṣẹ́ yẹn fáwọn tán wọ́n á fi yẹn máa gbà gbà bí olùsọ́kẹ̀lẹ̀ pọ̀npọ̀ ẹ̀ ló pọ̀ mọ́ ní 50,000 ní alàgbà tó máa ń yà òun máa ní gbọdọ kúrò níbi sọ fọkọ ẹ náà tó máa fún ó máa fún ẹ sọ fọkọ ẹ ó ní ọbàdàn ìgbọdọ pé mo máa ní 50,000 bẹ́ẹ̀ ṣe wọkọ òun dẹ̀ máa fún un so ìyẹn ló jẹ́ káwọn máa wò náà wọ́n fẹ́ sọ gbogbo àwọn obìnrin ọkùnrin tó bá ti pàdé tó bá ti rí wípé ọkùnrin yìí tó bá ti ṣoògùn kò ní gbọ́ tiẹ̀ yọ̀ǹda rẹ̀ ju wọn lọ torí bó bá yá alàgbà wọn mọ béèrè òbò rẹ àáfà ó béèrè òbò rẹ babaláwo lè béèrè òbò rẹ ó lè béèrè oníṣègùn lè béèrè òbò ẹ kò sáńgẹ́rì ní gbogbo wọn pátápátá àáfà pásítọ̀ babaláwo oníṣègùn kò sáńgẹ́rì nínú gbogbo wọn ìyá nífá ìyá lóríṣà kò sáńgẹ́rì nínú gbogbo wọn àti rí ànífá ìyá lóríṣà tó gbọ́kọ́ ọmọọṣẹ́ rẹ̀ àti rí ìyá nífá tó gbọ́n fòbò tẹ takáìtì gbogbo ẹ̀ pátá ló wà káàkiri orí social media tó bá ti wà gún jẹ́ kó rí ẹ pé ṣeun.